bringing the world closer to your doorstep. Koiki Media, we bring the work closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the work closer to your doorstep. Àwọn tó lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, ìbílẹ̀ wọn lọ sọ́dí ọ̀dọ́fẹ́. They never sabi wetin we carry for her. But they move closer before them to sabi. I said they never know wetin we carry for body. But they move closer before them to sabi. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ, ìléhùn ló ló lọ́jọ́. Ẹyẹ tó lórí kòtò bí àná ọ̀pẹ̀tẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbójúlú àga. Òdúdú àjọba lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí. Káwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò nà káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó pọ̀jù ògbó tí wà máa yí. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wà kájé gbúgbà yín jẹ. Ètò tó pọ̀jù ògbó tí wà máa yí. À ń gbé tó lárugẹ, à ń gbàgbà lárugẹ. Ètò tó pọ̀jù ògbó tí wà máa yí. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó pọ̀jù ògbó. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa gé dandan. Koiki Media, ọ̀rọ̀ lágbájú mọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. Àǹjádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi. Ṣẹ́yìn ló máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ gbàjòjì ò gbọ́dọ̀ wọ. Àjòjì tó bá wọ bẹ̀ á tẹ̀lé ní ẹbọra. It's very clear. We made a declaration saying that it's too late for restructuring in Nigeria. You will remember in 1962 there was a massive problem in Nigeria when Awolowo was arrested. Our people talked to us. There was crisis for over 4 years that led to the coup. There was a Yoruba meeting of elders called the Yoruba Leaders of Thought. We relented. The thing continued. Yoruba has continued to lose ground since that time. In 1993, there was the annulment of the June 12 election. Shiju Ade, the former Ooni, spoke and said Yoruba should go ahead and contest an election. We did. It led to nothing. The same thing happened in 1998, just before the handover to the democratic elected government. Yoruba did not want to go for anything like Nigeria again. But then it failed. Look at where we are. Yoruba has been losing ground since 1914. And we are just tired. We are not for restructuring. It's too late for restructuring in Nigeria. It's too late for sovereign national conference. It's too late for resource control. What we want now is Oduduwa Republic. And we are very categorical about that. We have made that very clear. We have made declarations. And we are very serious about our demands. Every region just go to its own tent. Yoruba wants to be on its own because the problem that Yoruba has is Nigeria. Nigeria is the problem, is the impediment to Yoruba development. Is the impediment to Yoruba development. Without Nigeria, we won't be where we are. 1960, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France.
We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba with Nigeria has come to an end. ẹ kúọ̀lẹ́ ẹ kálẹ́ ẹ káàárọ̀ according to the time ibi tí olúkálùkù wa bá wà. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi bí ẹ ti ń wọlé sí orí ètò ẹ bá wa gbọ́wọ́lé share button. Mo gbà ládùúrà ọwọ́ tí ẹ fi ń gbọ́wọ́lé share button ẹ ní fi gbọ́mọ sí. Ẹ ṣé gan ni ẹ káàbọ̀ sí orí ètò ti ìrọ̀lẹ́ tí a sọ wípé ìran ọmọ aládé ni àwa ọmọ Yorùbá jẹ́. Aṣíwájú ni ọmọ Yorùbá ni a jẹ́, a kì í ṣẹni ẹ̀yìn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa sí ẹ ti ń wọlé ẹ bá wa gbọ́wọ́lé share button ẹ jọ̀ọ́ ọwọ́ tẹ fi ń gbọ́wọ́lé share button ẹ ní fi gbọ́mọ sí ẹ bá wa share abẹ̀yìn ni arọ̀ yín ni. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Mo fi àkókò mo fi kí ọ̀gá mi pàtàkì olórí oko bámbam the White Lion. Ẹ kúṣẹ́ takuntakun sà, kò ní sú yín kò ní rẹ̀ yín, ẹ kókó lè dá. Mo tara bẹ́ẹ̀ mo kí Professor Banji Akíntóyè Emeritus. Mo kí yín bàbá, ẹ kúṣẹ́ takuntakun, ẹ kókó lè dá, ẹ kú àdúró tí ọmọ Yorùbá. Wọ́n á tara bẹ́ẹ̀ mú kí olóyè Májàsọ́lá Bámigbowóṣà olórí ogun ẹ máa kó wa délẹ̀ lérí lágbára àṣẹ Èdùà. Bẹ́ẹ̀ ni mo tara bẹ́ẹ̀ mú kí gbogbo ajìjàgbara pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ ibi tí ó parí sí pé ẹ kúṣẹ́ àkú ojúlọ́nà night vigil wa tí ó ń bọ̀ lórí ojú ọ̀nà. Abáwa láàyè àní fojú sunkún ara wa o, ẹ̀mí wa ò ní bá lọ, a máa délẹ̀ lérí nínú ayọ̀ àti àlàáfíà. Ẹ̀yin ọmọ Yorùbá, níbo là ń lọ, níbo la ti ń bọ̀, níbo la dé? A nídìí láti mọ̀ pé ojúlówó ìran ọmọ aládé ni wá. Ní ìkóríta tí a dé yìí, a nílò láti ṣẹ̀ máa bára wa jà. Ṣùgbọ́n a mọ̀ pé àwọn kan wà ní ẹ̀rín wa tó ṣe wípé irinṣẹ́ Sultan Sókótó ni wọ́n. Torí pé mo wo àwọn fídíò kan láìpẹ́ kí tó wá sórí ètò. Gbogbo kóbokòbo tí Awíkòkó tuntun ń sọ àti aládò. Torí pé àwọn dẹ̀ ti wà ní aṣíwájú bloggers. So èèyàn tó bá dẹ̀ wà láṣíwájú bloggers kò fẹ́ mọ̀ bóyá ebi ń pa ẹnì kankan. Gbọ́n ibẹ̀ yẹn kọ́ làwa ń sọ̀rọ̀ lọ. Èmi á kọ̀ ọ̀ràn wọn ni. Tí wọn ò bá lè ran Yorùbá lọ́wọ́, tí wọn ò bá lè darapọ̀ mọ́ ìjàgbara kán dákẹ́. Àwa ta sacrifice ara wa, ẹ fi wá lọ́rùn lẹ̀. Èwo ni kẹ́ tún máa gbógun tì wá? Èwo ni kí ẹ máa ṣe kíni kẹ́ máa gbógun tì wá? Ẹ bá wa gbọ́ VN yẹn ká tó tẹ̀síwájú. Ó kí wa nínú àgbéyẹ̀wò bàbá Ọlọ́run ọba yóò dúró tì wá o. Nínú ìṣọ̀kan òun náà la fi lè ṣe àṣeyọrí. Ìdí nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá ni ẹ má jẹ́ abára wa jẹ́ ẹ má jẹ́ abínú síra wa. Ẹ fòrí fún wa ẹ̀jẹ̀ nídìí wa o. Ààbọ̀ Yorùbá ò bọ̀ o. A ní gbogbo ìyà tí àwa yìí jẹ irọ́ yìí àwọn ọmọ wa wọn ò ní rírú ẹ̀. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò mọ̀ pé inú ìyà la wà.
nínú àtibọ́ wọ́n ń jẹ́ ká máa rò pé nǹkan kan ò ṣẹlẹ̀ nígbà tí mẹ́wàá sì ń ṣẹlẹ̀ torí láti bọ́ nínú ìṣòro nǹkan àkọ́kọ́ tó jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé kéèyàn mọ̀ pé òun níṣòro nǹkan kejì kéèyàn mọ̀ ìṣòro tó ní nǹkan kẹta kéèyàn mọ̀ ibi tí ìrànlọ́wọ́ gbé wà nǹkan kẹrin kéèyàn gbé ìgbésẹ̀ ẹ̀rí kẹ́niyàn tó lè bọ́ nínú ìṣòro ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá bẹ̀ sí ibi tá a wà majority àwa tí ẹ̀sìn kó lẹ́rú la ò tiẹ̀ mọ̀ pa níṣòro ọ̀pọ̀lọpọ̀ wa la ṣì ní ìgbàgbọ́ wípé ó yẹ ká jìyà láyé ká jẹ́ kú kọ́ ọmọ wa náà máa jẹ́ torí pé ọ̀run kúkú ti wà ni mo bá sọ fún wa pé irọ́ ni tá a gbàgbọ́ yẹn àyìn máa bí àwọn ẹlẹ́sìn pé mò ń ba ẹ̀sìn jẹ́ ṣùgbọ́n mo rò pé kò yẹ kí ẹnìkan bínú pé mo ba ẹ̀sìn jẹ́ ṣé bí wọ́n kọ́ ni mo bàjẹ́ ṣé bí ẹ̀sìn ni jẹ́ kí ẹ̀sìn bá mi jà wọ́n má bá mi jà wọ́n lísìn ó tẹ́ mi lọ́rùn kí ẹ̀sìn bá mi jà nítorí ẹ̀yin èèyàn mi wọ̀nyí ẹ̀yin kọ́ ni mò ń bàjà ẹ̀yin lè yan mi ẹ̀sìn tó ṣoyún ní ṣéènì ni mò ń bàjà tí ló ń gbé mi sí pé ká tóra wa sílẹ̀ ẹ jẹ́ àtóra wa sílẹ̀ kò sí ohun tí mo fẹ́ gba ẹ̀rù kò sí ohun tí mo fẹ́ gbà ní gbogbo tí mo ṣe yìí ohun tí mò ń wá ni pé kí á jíjọ di òmìnira torí pé ẹni tó bá di òmìnira abẹ́gbọ́ òun ló lè dìde bóun fẹ́ gbé ìgbésẹ̀ àti ìjagun tó ń bọ̀ lọ́nà yìí ogun ń bọ̀ níwájú wa tó ti dé ṣùgbọ́n ohun tó máa jẹ́ kí ogun kó mú yàn nípa ẹni tó ti dè lọ́wọ́ dè sílẹ̀ kógun tó dé nígbà tí ìtàn sọ fún wa bí ogun ṣe ja ilẹ̀ Ísírẹ́lì kó tó di pé ogun gangan ó wọlé dé síìjì ni wọ́n kọ́kọ́ lé Ísírẹ́lì yíká ìyẹn ni pé kí ni Yorùbá rẹ̀ when they say they lay siege upon the city or a community that is pé wọ́n há wọn gágá wọ́n ti há wọn gágá ó dàbí ẹni tá a ti kọ́kọ́ ademoralize agé okùn agbára rẹ̀ kó tó di pàṣẹ wá fi ogun jà ó gbọ́gbọ́n yìí ni wọ́n ti dá yíwa ká ẹjẹ́ àrí wọn àwọn nǹkan kan ń bọ̀ wá bí Olúwa ti fi wọ̀n mí pé nǹkan ń bọ̀ wá ṣẹlẹ̀ sí ìran Yorùbá àbá sì lò ẹ́ o torí a rí pé o ní ìtara ṣùgbọ́n o ò lè ṣe é bẹ́ẹ̀ o kí Ọlọ́run kó gbé Mósè tí yín dìde tí ó gbà yín nínú wàhálà tó ń bọ̀ yìí ẹ̀yin yan mi wàhálà tí mo rí lágbára gan mo dá nìkan wọnú àwẹ̀ àti àdúrà mo gba àwẹ̀ àtàdúrà mo kéde ní church a bẹ̀rẹ̀ àdúrà nínú church bí Ọlọ́run ẹni tó máa lò fún Yorùbá Ọlọ́run gbé dìde Ọlọ́run dìde Ọlọ́run dìde kódà prógámù kan wà tí a máa ń ṣe ní ọdọọdún nínú church mi a máa ń pè ní restoration week gbogbo ẹ̀yin èèyàn mi nínú ilé mi máa ń pè yín máa ń gbé kinní wá bẹ́ẹ̀ kí wà mí bínú ọ̀nà ló pọ̀ so restoration week yìí láti ọdún tí mò ń sọ yìí tó tún ọdún mẹ́rin sẹ́yìn nǹkan tá à ń forí ẹ̀ sọ nìyẹn nítorí pé ohun tó ń bọ̀ ọlọ́gbọ́n ni yóò kíyèsí àṣìwẹ̀ yóò ní kò sí nǹkan kan èmi tí mo rí ṣe mo lè sọ pé kò sí nǹkan kan a nílò pé gbogbo ẹjọ́ tá a sì ń ròyìn kékeré ni ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní gbogbo táwọn àkànṣe ìbẹ̀rẹ̀ rí eléyìí ló ń tẹ̀mí lè ṣe jù ní gbogbo nǹkan tó wà ńlẹ̀ bí mo ṣe fi agbára tèmi ṣe o mi ò béèrè owó lọ́dọ̀ ẹnikẹ́ni ara mi ni mo ṣe fún ṣùgbọ́n mo bẹ̀ yín èèyàn mi dákun ẹ gba ọ̀rọ̀ mi rò ẹ ronú lórí ẹjọ́ kó tó pẹ́ jù ẹjọ́ ẹ ronú lórí ọ̀rọ̀ mi we disagree to agree ó yẹ ká kọ́kọ́ disagree kò yẹ ká gba nǹkan ṣọ́nbọ́lọ́ so kò surprise mi bí a bá disagree pẹ̀lú mi ṣùgbọ́n ẹ jọ̀wọ́ prayerfully ẹ gbàdúrà lórí ohun tí mo ń sọ yìí ẹ jọ̀wọ́ mo gba Ọlọ́run gbọ́ ẹni tó dá èmi àti yín tó fi wá sọlẹ̀ sórí iyẹ̀pẹ̀ tá a wà yìí òun ló ní ilẹ̀ tá a wà nínú rẹ̀ yìí mo gbàgbọ́ pé bàbá wa ló jẹ́ báwa ti ẹ̀kọ́ tàbí tá ò mọ̀ tàbí tá a ń yẹ̀yẹ́ rẹ̀ abiyamọ tòótọ́ ni ìtẹkùtẹ ni ọmọ máa ń tẹnu ìyá ẹ̀yà kò gbọdọ̀ bínú kò ní bínú ẹ̀yin ẹ̀sà àgbàdo Ọlọ́run tọ́ mi sọ́nà lórí ọ̀rọ̀ ìjẹ́ ká gbàdúrà tọkàntọkàn ẹ gbàgbé pé mo ti di ẹrú ìsìn yìí mo ti di ẹrú ìgbàgbọ́ yìí mo ti di kankan ìgbàgbọ́ ní tó wà fún ni pé ká fi gba ohun tí agbára wa kò ká
kì í ṣe pé ká fi ìgbàgbọ́ sọra wa dẹrú nǹkan kan ti rọrùn tí ìgbàgbọ́ tá a gbà tí ò bá lè ràn wá lọ́wọ́ tó kó ṣe ló ń kó bá wa it means pé ìgbàgbọ́ yẹn kì í kò dúró lórí nǹkan tó dáa a jẹ́ pé ẹ̀tọ́ ti wà níbẹ̀rẹ̀ rẹ̀ ni téèyàn bá sì ti fi èké pinlẹ̀ òrù ẹ̀yin èèyàn mi dandan ni kó ru paná nǹkan wà òkè pẹ̀lú ayẹyẹ àkùrọ̀ níbi tá a wà yìí ara orókùn ilẹ̀ Yorùbá kò rójú kò ráàyè gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kò rójú kò ráàyè wàhálà ti dé sẹ́yìn ò rí ni ó wá yẹ kí á wò kí ló ń ṣẹlẹ̀ ìdí nìyẹn tí mi ò lè sinmi Jeremáyà ò lè sinmi nígbà tí ẹ̀ torí wàhálà tó ń bọ̀ òun ké àwọn èèyàn yẹn ń pè ní wèrè ọba nìkan lù kan jù sẹ́yìn òde síbẹ̀ kò lè sinmi ó ní tí mo bá ní pé kí n dákẹ́ ọ̀rọ̀ ìyá máa dàbí má nínú ara mi lọ wọ́n ti ń ṣe mí nìyẹn o wọ́n ti ń ṣe mí nìyẹn dákun ẹ gbàdúrà lórí ọ̀rọ̀ mi o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ń wò tẹ́ ẹ pọ̀ mi nù mi ò lè ṣàlàyé kó yé yín jù báyìí lọ torí èèyàn ṣáà ni mí ẹlẹ́ran alásánlásán ìmọ̀ mi ò tó nǹkan tí mo bá ní ìmọ̀ jù báyìí lọ tí mo lóore ọ̀fẹ́ jù báyìí lọ máa tún gbìyànjú ṣùgbọ́n ọba tí mo ṣe dákun ẹ gbàdúrà lórí ẹ̀ gbogbo òní kó wa ìran wa ò ní parẹ́ o àní kóká tó gbọ́n o Jésù Olúwa wa àmín. ṣùgbọ́n Bíbélì sọ wípé ọlọ́gbọ́n ènìyàn rí ewu tó ń bọ̀ lókèèrè ó gbé ìgbésẹ̀ ó gbára rẹ̀ ó bọ́ wòlíì ló sọ pé màdúró tí ò gbé ìgbésẹ̀ tó ní àti kọ́kọ́ máa rí bẹ́ẹ̀ kó dẹ̀ rí bẹ́ẹ̀ ire ni kí àwa fẹ́ rí o ohun tí kálukú bá fẹ́ lọ pé òní yóò rí àwọn aburúkú tó ń bẹnu báìbù aburúkú tó ń bẹnu kùránì ilẹ̀ wa kọ́ ló máa ṣẹlẹ̀ sí Bíbélì bá sọ pé nǹkan burúkú máa ṣẹlẹ̀ kì í ṣe ilẹ̀ wa ló máa ṣẹlẹ̀ sí nínú Bíbélì láti rí ọba tí wọ́n rí ilẹ̀ jíṣẹ́ fún pé kó palẹ̀mọ́ ikú ti dé nígbà tó lóun ò ṣetán àti kú tó gbé Olódùmarè wòlíì sọ tiẹ̀ ṣùgbọ́n òun lọ bẹ́ni tó ju wòlíì lọ Ọlọ́run máa yí kúkú lórí ẹ̀ ṣe ni ká fi wọ́pọ̀ kí o tá a ti rí tó jẹ́ ewu káwọ́nà àti bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀ṣẹ̀ àbí ṣé ẹ̀ṣẹ̀ ló sọ fún wa pé tá a bá dé báwọn tó ń jó ká sọ pé torí àti kọ́pẹ́ náà máa jó ká kúkú fàyọ̀ kó sínú ẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ ló kọ́ wa bẹ́ẹ̀ ẹ má jẹ́ àtàrà wa jẹ kò sẹ́ni náà nínú wa tó bá ń lọ dó lórí ìgbàgbọ́ tí ò dáa tí ò ṣe lórí òtítọ́ tó ń kí òmò ẹ̀ pé òun fàyọ̀ gbà tó bá rí ikú tó ní wàhálà lóòótọ́ yóò ṣe ń di òun jẹ́rẹ́ bá sí àwa ló bá wa sọ̀rọ̀ ní tí lọ́jọ́ kan ìpàdé àwa òjíṣẹ́ Ọlọ́run kọ́lọ́mbà ìfọ̀mọ́kẹ́ bàbá wa Fájuyì the general overseer founder of Christ the Religious Soul Assembly headquarter at Fatima Ibadan lódòlà nígbà tá à ń sọ pé ọ̀run dá ọ̀run dùn bàbá ń bá wa sọ̀rọ̀ lọ́jọ́ yẹn our pastors ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n ròyìn ọ̀run fún wa gan gbogbo wa ni ó ń dùn mọ́ wọn fẹ́ lọ sọ́run nígbà tó yá ni ìkan nínú senior pastor mi bàbá yẹn náà ti kú sí kọ́lọ́ fọ̀rún kẹ́wọ̀n bàbá Fátóyè ẹni tó bá jẹ́ ọmọ dùrọ́ọ̀kì mi bàbá gbọ́dọ̀ yẹn máa rántí tí mo sọ bàbá bá ní pastor mi bá ní dáàdì ẹ wò ọ̀run dùn tẹ́ ẹ̀rù ìfẹ́ òtítọ́ ẹ jẹ́ kí gbogbo wa ìpátá pátájọ́ mọ yín àwọn arákùn máa sìnkú yín ẹ jẹ́ ká bẹ Ọlọ́run kó máa bá yín kó mẹ́yìn sọ́run káwá tí ẹ ṣe kọ́ bàbá ní Fátóyè nǹkan wà tí irọ́ parọ́ fún onírọ́ olùdókà ló fẹ́ lọ àwọn tó gbé ọ̀run wá bá wa wọ́n ń ṣètò ayé yìí wọ́n ń ṣètò àrọ́mọdọ́mọ wọn lẹ̀ wọ́n sì ń sọ bójú tí wọ́n ti máa fọ́fọ́ wa wọ́n ń ṣètò bá ṣe rí àwọn wọ́n ń jí gbogbo nǹkan wa kó wọ́n wá ń gbé Bíbélì fún wa pé kí mọ́tà bá ti ka Bíbélì ní ronú àti ẹ̀ ti gbára wa tó jẹ́ tọ́ wa ní èrò a máa sọ pé Bíbélì ti sọ bẹ́ẹ̀ ṣé Bíbélì tó sọ bẹ́ẹ̀ fún wa yẹn kò sọ bẹ́ẹ̀ fún ìlú ìbò tiwọn lẹ́wọ̀ tó ń da. ẹ̀yin èèyàn mi tí ẹ wà lórí program pẹ̀lú wa bàbá tó ń sọ̀rọ̀ yìí pásọ̀ ni wọ́n o ó ní ìdí tí a fi ń play ọ̀rọ̀ yìí because a rí òǹtọ́ tí bàbá yìí sọ ló jẹ́ ká ń play ẹ̀ because ó lè má yí ẹ̀yin kan pé kí ló ṣẹlẹ̀ tí irú kan bí lè là ń play bàbá yẹn sọ òǹtọ́ irú àwọn òǹtọ́ tá à ń sọ fún bàbá Adébóyè ọ̀wọ́n ikú mú yìí gbogbo wọn kí wọ́n máa sọ lélẹ̀ àní kẹ́nikẹ́ni má ṣe ẹ̀sìn àní kẹ́nikẹ́ni má ṣe kìrìsẹ́nì bẹ́ẹ̀ ni àní kẹ́nikẹ́ni má ṣe muslim bẹ́ẹ̀ ni àní kẹ́nikẹ́ni má ṣe ìṣẹ̀ṣe olúkálùkù lọ máa ṣe nǹkan tó bá ti gbàgbọ́ nú ẹ̀ ṣùgbọ́n
ẹ ṣe kẹ́ fi òótọ́ ṣe kì í ṣe pé kẹ́ máa kó ọ̀rọ̀ ìlú jọ kẹ́ má dẹ̀ sòótọ́ fún ará ìlú tí ẹni ẹ̀ ń ṣe pásọ̀ ní lórí ẹni ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run wọ́n ń pààyàn nílùú yín ẹ lè sọ̀rọ̀ ogun wa bẹ̀rẹ̀ ní Israel ẹ wá gbéra ẹ ní ẹ máa fàdúrà ràn Israel lọ́wọ́ ó kù díẹ̀ káàtó ẹ̀yin pásítọ̀ gbogbo àwọn ìwàásù tẹ́ ẹ̀ ń wàásù ṣọ́ọ̀ṣì ẹ̀yin gangan ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ bá wí nítorí pé ẹ̀ ṣòótọ́ pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ ẹ̀yin ti ní private jet tẹ́ fẹ́ fi sá lọ àbí ó kù yín ó kù Ọlọ́run àfàyín lé kóòtù Ọlọ́run lọ́wọ́ ẹ máa bá wa ká lọ èèyàn wa ẹ bá wa share ẹgbẹ́ ẹ bá wa gbọ́ lé share bọ́tì ọwọ́ tẹ́ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí o ṣe gbọ́. wọ́n gbé délé wà fún akógbó ìrìn wa lọ sọ́run aláàfẹ́ gbà padà wọn fún wa kò sẹ́ni tó máa gbọ́jọ kú ẹ̀ tí ó máa fẹ́ yín so ẹ jẹ́ ká sọ jíṣẹ́ adéṣe ipò tí ẹ̀kọ́ burúkú tá a gbà tó ti gbè sí wa lọ́kàn bẹ́ẹ̀nikẹ́ni bá ní ìtara jù báyìí lọ tó bá nítorí ìmọ̀ Jésù kò mọ̀ Jésù jù mí lọ Jésù sì kọ ìlú níbi tí mò ń sọ lọ́lọ́sìn Jésù sì ń bá mi sọ̀rọ̀ èmi ò mọ Jésù kọ́ la gbà ṣàánú kò fẹ́ sọ bẹ́ẹ̀ ìgbìnà Europeans ẹ̀tàn ń lágbà kì í ṣe Jésù kì í ṣe Jésù lágbà ẹ̀tàn Europe mi ò lè sọ̀rọ̀ pé kó má jẹ́wọ́ Jésù mi ń jẹ́wọ́ Jésù dáadáa ṣùgbọ́n àwọn nǹkan kan tí wọ́n gbé mọ́ fún wa tí wọ́n á fi ba nǹkan jẹ́ yẹn ìní mi ní kájíjọ kíyèsí àwọn èèyàn àwọn European Western world yẹn wọ́n ṣe burúkú fún àwọn Africa. ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo èèyàn mi mo fẹ́ fọwọ́dù bẹ̀rẹ̀ padà sẹ́yìn ká padà gbọ́ dáadáa ká padà gbọ́ nǹkan tí bàbá yẹn sọ ẹ má bínú. torí ìmọ̀ Jésù kò mọ̀ Jésù jù mí lọ Jésù sì kọ ìlú níbi tí mò ń sọ lọ́lọ́sìn Jésù sì ń bá mi sọ̀rọ̀ èmi ò mọ Jésù kọ́ la gbà ṣàánú kò fẹ́ sọ bẹ́ẹ̀ ìgbìnà Europeans ẹ̀tàn ń lágbà kì í ṣe Jésù kì í ṣe Jésù lágbà ẹ̀tàn Europe mi ò lè sọ̀rọ̀ pé kó má jẹ́wọ́ Jésù mi ń jẹ́wọ́ Jésù dáadáa ṣùgbọ́n àwọn nǹkan kan tí wọ́n gbé mọ́ fún wa tí wọ́n á fi ba nǹkan jẹ́ yẹn ìní mi ní kájíjọ kíyèsí àwọn èèyàn àwọn European Western world yẹn wọ́n ṣe burúkú fún àwọn Africa gbogbo nǹkan tó ń jọ lórí lórí tá a rò pé àwọn ni wọ́n ní àwọn kọ́ ni wọ́n ní ọ̀jálẹ̀ onílẹ̀kọ tiẹ̀ lẹ́yìn ni wọ́n ẹ̀rí ṣé fídíò méjì mo sì gbé wá ó sì kù tí máa gbé wá fún wa tẹ́ máa fi ní ìpalára tí wọ́n ti ṣe fún wa àwa wá ń yọ̀ pé àkókò ń lọ sọ́run àwọn onídọ́rùn àwọn tó ti wà lọ́rùn ọ̀rẹ́dì. àwọn ẹja lónìí bú tẹ́ bá fẹ́ dá ẹja lọ́lá ẹ jẹ́ kó máa gbé ní igbó ṣọlá o àwọn erin náà nínú igbó bẹ́ẹ̀ bá fẹ́ dá erin lọ́lá ẹ jẹ́ máa gbé ní igbó àwọn ẹ̀fọ̀n àwọn ni wọ́n ní ọ̀dọ̀ ẹ bá fẹ́ dá ẹ̀fọ̀n lọ́lá ẹ bá mi wá àyè fún lọ́dọ̀ ọjọ́ tí a bá ti fa koríko tó kúrò nínú ilẹ̀ ọjọ́ náà dáradára ti bá gbé ayé o ọjọ́ a bá ti mẹ́ja kúrò nínú igbó ọjọ́ náà ni ìdààmú ti dé bá nínú sámọ̀ làwọn ẹyẹ ni wọ́n ti ń fẹ́ látọ̀ tí ń ṣàkọ́tán ti ṣe tẹ́gbẹ̀ wọn ò lè ṣe ìbẹ̀lógún wọn ti ń tàn ẹ̀sìn kíkóná mọ́ mímúra sí jíjára mọ́ ìgbàgbọ́ ìṣe àti àṣà ló ń di ẹ̀sìn tó bá ti tako rírun ìgbàgbọ́ ìṣe àti àṣà ènìyàn kò lè mú kan rí báyìí o ẹni iṣẹ́ àrùn bí bá sọ pé iná jó lórí mi ẹni kérú ẹ̀ wá àpẹẹrẹ báyìí lálágbẹ̀dẹ máa rọ ẹ̀wù mi o àwọn aráàbò ẹ̀kọ́ mọ̀mọ́dù ìwà mọ̀mọ́dù fọ́tò mọ̀mọ́dù ó jọ tiwọn ẹ̀sìn mọ̀mọ́dù ni wọ́n ń sìn ṣe ni wọ́n máa ń dá ọ́n lówó sí yínú pápá ni wọ́n ń gbé pánú pápá tí wọ́n ń gbé pápá yẹn sọ̀wọ́n ju Nàìjíríà wa lọ sọ̀wọ́n ju Áfíríkà lọ orílẹ̀-èdè Áfíríkà tá a lè fi wé aráàbò lónìí torí pé wọ́n mọ Ọlọ́run wọn. àwọn Indian ẹ bá lọ wò ó Hinduism làwọn ń ṣe ìṣẹ̀dálẹ̀ wọn ni Ọlọ́run ò bínú sí wọn o gbogbo ìtàn India ṣe láti inú òṣì
wọ́n bọ́ sínú ọ̀rọ̀ àjẹjẹ tán wọ́n gbádùn torí wọ́n mọ ọlọ́run wọn orílẹ̀-èdè tó mọ ọlọ́run ẹ̀ ní India wọ́n mọ ọlọ́run wọn wọ́n wọ́ ọlọ́run àjòjì káàkiri wọ́n wọ́ ọlọ́run ti àwọn Chinese wọ́n wọ́ ọlọ́run tàwọn Arab wọ́n wọ́ ọlọ́run tàwọn European wọ́n wọ́ ọlọ́run tàwọn Jew wọ́n dúró lórí ọlọ́run ẹ̀gbọ́n ti ṣe ń dà fún wọn torí pé wọ́n ń bẹ ibi tó ń dá wọn sí. ẹ̀wọ̀n Chinese ibi tí àwọn láti wọn ọ̀dọ̀ Buddha wọn ni wọ́n bá mú ẹ̀wù ayé China bóyá àwọn tó ṣẹlẹ̀ ní China ń gbé nínú ayé tó yàtọ̀ sí wa wọ́n ti wà ní ọ̀rọ̀ gan pàpà àwọn nǹkan kàyéfì tí ọlọ́run ò bá lọ́wọ́ sí tí ò ṣe gbéṣe ní China ń ṣe wọ́n ń dábẹ́ ẹdun wọ́n rọ̀ bí òwe wọ́n ń pidán Áfíríkà ń wò lọ́dọ̀ pàǹgàrù àwọn European àwọn ni wọ́n ní ẹ̀sìn Christianity kì í ṣe Israeli pàpà farabalẹ̀ gbọ́ mi o ó sì pé wọn ẹ̀wọ̀n European countries yẹn Christianity yẹn pè wọn ó bá kọ́ṣọ́ wọn mu ó bá ìwà wọn mu ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń pàṣẹ ní Christianity lónìí àṣà àwọn Europe ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá àwọn onímọ̀ nínú Christianity lónìí tàbí àtọ̀dọ̀ lọ́hùn òfin aya kan ọkọ kan ìgbé ayé ká kòjì sí bàbá àti ìfẹ́ ti márì tán ká má fẹ́rẹ́ bí àdá dánìkan wà àmì àtọkọ mi ní my husband ìgbéyàwó alárédè gbogbo àwọn àṣà yẹn àṣà Europe ṣọ́ọ̀ṣì ló ń ṣe lónìí gbogbo ẹ̀yìn Áfíríkà lọ́fẹ̀ẹ́júmọ́ tó jágbà tí wọ́n fẹ́ ju ti ọ̀hún Europe lọ ṣùgbọ́n ọ̀nà àbẹ̀ Europe ló ń jẹ́ ìyá abẹ̀ láfíríkà ń jẹ́ Áfíríkà ọjọ́ wo la sọ jí ìbànújẹ́ àwọn tó bá tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀ jọjọ bí ọ̀rọ̀ yìí ṣe wà ní Bíbélì bó bá bá wa mu bí ò bá wa mu ṣùgbọ́n nǹkan tí ó ń ṣe ẹ̀yin èèyàn mi nílé ni pé ẹ̀yin tí ẹ ò gbọ́ tí mo ń sọ tí èdè kẹ́ gbọ́ ni pé ẹ ti bu omi kan sínú ke tá a fẹ́ fi òróró sí fún yín ẹ sì fẹ́ da omi yẹn nù ìdí nìyẹn tẹ́ ṣe kú gbójú kò nínú òróró kọ́lọ́ jẹ́ ká tètè mọ ohun tí à ń ṣe ká tètè gbọ́ ohun tá à ń sọ kó tó pẹ́ jù a nílò yín ẹgbẹ́ ohun tá à ń wí kájọ sowọ́pọ̀ ayé wa lè da jù báyìí lọ ẹ jẹ́ ká kú nínú ẹ̀tàn pé ayé wa lè da jù báyìí lọ ẹ̀tàn ni ká má bàa ronú àti mọ nǹkan tó sọ wọ́n ṣe sọ pé a ti wà òkè Bíbélì ti sọ bẹ́ẹ̀ a ti wà òkè kò sọ bẹ́ẹ̀ sí China ya ikọ̀ Ọlọ́run ò nílò ẹ̀ Áfíríkà lọ́lọ́run ló fẹjúmọ́ Áfíríkà ló nìṣẹ́ àtòṣì òun ló lọ síjọba Ọlọ́run Ọlọ́run jẹ́ pẹ́jù kó tó yé wa o. Ìmọ̀ tí Mósè gbà ní Áfíríkà òun ló fi dá ẹ̀sìn Judáìsì sílẹ̀. Ìmọ̀ tí Mósè gbà ní Áfíríkà Egypt to be specific ló fi ń dá bí edo rọ̀ bí òwe ló fi gbé Judaism kalẹ̀ Áfíríkà ló kọ́ àwọn Júù lẹ́kọ̀ọ́ Íjíbítì ni Mósè ti lọ sí skul ibẹ̀ ló ti gba gbogbo ìmọ̀ tó ní gbogbo ohun tó mọ̀ nípa pọ́lọ́run wà ibẹ̀ ló ti mọ̀ tí Mósè fi rí iná tó ń jó tí ò sá lọ ìkọ̀kọ̀ ti wà nínú ẹ̀ tẹ́lẹ̀ ní Íjíbítì Áfíríkà ni ibẹ̀ ni Mósè ló ti gba gbogbo ọgbọ́n gbogbo ìmọ̀ tó ní àti gbogbo ohun tó kọ́ tẹ̀ ń pè ní Tórà èmi sáà ń sọ tèmi ọ̀rọ̀ tó bá kọjá ẹkún ẹ̀rín láàárín ọlọ́jọ́ tètè yé yín o Íjíbítì ló ti gba gbogbo ẹ̀ ẹ̀yin náà mọ̀ bọ̀ kíní kan bò lójú kò jẹ́ kẹ́ ẹ rí kíní kan tẹ́ ẹ ti gbà sínú tẹ́ bá rí ibìkan tí ó lòdì sí tẹ́ gbà yẹn ẹ̀ ní nínú ẹ̀gbọ́n ni ẹ̀ẹ́sẹ̀ èmi náà ṣe bí eré ajọ́ ìrìn àjò eré ni ẹni tí tábẹ́ pé kò bá ẹ̀kọ́ tá à ń kọ́ mu a lè sọ pé ibẹ̀ yẹn àmọ́ bóyá jẹ́ tí Olúwa ní ìjìnlẹ̀ àìkò yé wa máa yé wa lọ́la nígbà tẹ́ bá kó àbí ló máa tó yé wa. Ta ló lè bá mi sọ pé rọ̀mù ń pa pé Mósè kì í ṣe Íjíbítì ló ti gba gbogbo ìmísí tó ní Íjíbítì ló ti gbà ó sàmọ́ ní Íjíbítì ni torí pé ó fẹ́ òun ní ìtara fáwọn èèyàn rẹ̀ ẹ̀rù ó ní ìtara fáwọn èèyàn rẹ̀ kò òun gbàgbé ilé ẹ̀jẹ̀ ilé ń sọ kò dàbí àwọn Áfíríkà láyé ọmọ àlè àárí ti ilé wa rò wọn tá a tàn gbọ́ tó sọ fún wa
nígbà tí mi sọ̀rọ̀ sí tẹ́ ìgbà mi gbọ́ torí mo ti jẹ́ ti àtijọ́ jẹ́ ibì kan náà bí mo ní ọlọ́run fi kọ́kọ́ hàn mí ẹ sọ pé ṣù Sátánì bọ̀tọ́ agbó òyìnbó ló wá sọ fún yín mẹsáyà yín ti dé torí pé wọ́n ti fi ṣe ìyànjújú wípé àgbọ̀dọ̀ gbára wa gbọ́ wípé ohun tó òyìnbó bá ti gbé dé báyìí wọ́n ti ṣe pa òun lè máa fẹ́ kú lé lórí. Oh my God, my God, oh God, oh God. So ọ̀pá tí Mósè ń lò tó fi ń dábí ẹdun tó fi ń rọ̀ bí òwe íjíbítì ló nà pa ẹ lọ ṣe rìsáàṣì. Íjíbítì ló nà pa yẹn ibẹ̀ ló ti gbà á. Gbogbo èèyàn tó bá fẹ́ sọ ìtàn ní bàbá ìwé sọ tí ó dùn ẹ̀yìn èèyàn ní ẹsọ jì bó ti ń gbẹ ní àtìkọ́ ṣe bẹ́ẹ̀ ló ń gbẹ dìsìsì ẹsọ jì. Ṣé bá rí kan tí ẹwọ́n kọ́ gbogbo bàbá jídá wo ló dá lára nígbà tó kọ ohun tó ṣe fún ẹ̀ tó pèsèntì ẹ̀ ẹ̀bùn ló mà gbà. Èmi yìí tó bá ní kí n kọ tí bàbá jídá ṣe lórí èrè tí mo bá ń kà lọ́wọ́ àwọn ọ̀tá àyìnbó àwọn ọ̀rẹ́ rẹ̀ àyìnbó fún mi torí máa sọ gbogbo ohun tó ṣe tí ò dá. Ṣùgbọ́n nígbà tó dé the journey in mission àbí mission in ìjọ nàbí kan gbogbo àná ìlàjọ rí má ṣe wò òpùrọ̀ ń gbé pákí oníwàyò ń gbé là nínú oko tálákòsí dá ẹ̀jẹ̀ àsọjí ẹ̀fúra pánsá òfúra pánsá jánu àjà òfúra àjàjì. Come on, wash my people, wash, arise, wake up, get out of your slumber. For how long will you continue to sacrifice your eternity, your future? The future of our children. For how long shall we continue to sacrifice it láti fi tẹ́ ìrúfẹ́ wa lọ́rùn pé táwa ti gba iná lágbà? Ok, ọlọ́wọ́ ṣàánú fún wa o. tó jẹ́ ọmọ Yorùbá. If you're Yoruba indigene, Mo fẹ́ bá yín sọ̀rọ̀. I want to talk to you all. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ń bá yín And sọ̀rọ̀. I want you to listen and accept what I'm about to say. Wọ́n náà ti bà abúlé yín, wọ́n ti gbà á tán. I said they are already usurping you from your villages all over Yoruba state. Ní Ogun State, In Ogun State, Ọ̀ṣun State, Osun State, Ondo State, Ondo State, Anambra State. even Anambra Gbogbo State, àwọn ilẹ̀ Ìgbò wọ̀nyẹn. even the Igbo lands as well. Àwọn wọ̀nyí ti wọ̀. People are already entering those places Tí wọ́n dẹ̀ ti gba gbogbo ẹ̀. and they're already overtaking you people in your various states. Èyí tá à ń sọ yìí What we are saying right now, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. this is not about religion. Christian, Whether you're a Christian Muslim, or you're Muslim, àwọn adájọ́ ọmọ Yorùbá. and we are Yoruba traditional worshippers, Àsìkò tá a gbọ́dọ̀ kó ẹ̀sìn wa papọ̀ nìyí. this is time we must band together Láti jà fún àwọn ilẹ̀ bàbá wa. to fight for our father's land so that they don't overtake us in it. Ẹ má jẹ́ kó fi ẹ̀sìn gba ilẹ̀ wa o. Don't let them use religion take over our land. Gbogbo abúlé tó ń gbà lóńdó state yẹn. All those villages they've taken over in Ondo State, Wọ́n pa Muslim, wọ́n pa Christian. when they wanted to kill, they killed Christian and Muslim alike. Ilẹ̀ náà jà fún kì í ṣe ẹ̀sìn. They are fighting for the land, they are not fighting for religion. Ẹ̀sìn náà kàn gbá wọlé o. They are just coming through the lens of So religion. mo sọ fún yẹn ọmọ Yorùbá. But I'm telling you all Yoruba Ẹ múra o. people, please be prepared. Gbogbo ọmọ Nàìjíríà. Nigerians at Ẹ large, múra dáadáa. please be well prepared Wọ́n má bàa gba ilẹ̀ yìí o. so that they don't take you away from your father's Wọ́n wá pé land. gbogbo àwọn lọ́balọ́ba. I'm calling onto the royalities in Yoruba Ọ̀ọ́ni land. ọ̀fífẹ́. Your new Obinfe, the Imperial Majesty, Kábíyèsí kádé pẹ́ lórí rẹ̀. Kabiyesi, we greet you, sir. Ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ ẹ dá sí The o. new Alaafin, please talk Ẹ̀yin about ọba it. Ondo All ẹ dá the sí o. kings in Ondo State, Ẹ̀yin ọba Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos State ẹ dá the sí o. kings in Lagos, Oyo, Osun, please talk about this. Tókùn yẹn bá wọlé tán, Because when the war overwhelms us, apá ò ní ká o. we will not be able to do anything about it. Èmi mo rẹ́ẹ̀dì ogun. Personally, I'm ready for Mo war. sọ fún ìjọ kìíní àná mo ní kẹ́ dira. I told you the last time that you fortify Àwọn yourself. kan sọ pé báwo ni pásọ̀ máa lọ pé Some yóò people dira. will say, why will a pastor utter that kind of statement? Ẹ lọ dira o. Please go and fortify Tó bá yourself. yá màá gbé báìbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. Màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's land. Báwo ni Christian dé Nàìjíríà? When the Christianity come into Nigeria, 1842 it came in 1842. ló ṣẹ̀ dé That Nàìjíríà. was when it came in. Ẹni àkọ́kọ́ tó máa kó báìbù jọ. And the first person to compile the Bible, Williams lórúkọ ẹ̀. his name is Williams. Wọ́n pa ní on the 6th They killed him on the 6th, 1536. 1536. Wọ́n dáná sun. They burnt him. He was Ẹni pé lynched. báìbù tá à ń kà yìí. The person that compiled the Bible for us. Ẹ
má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wọn. don't let us put religion into our culture or for fight for our father's Máa land. dira, I will fortify máa myself síwájú ogun. and I will be a leader. Ọwọ́ tó lè dira fún ènìyàn. And if you can fortify people, Máa bọ̀. fortify A them. máa dira, máa jagun náà. We will fight that war. Máa gbé Báíbù sílẹ̀. I will drop my Bible Nítorí ilẹ̀ bàbá. because of my father's land. Ṣé Bíbélì sọ? Because the Bible says it. Hébérù 6:1. Hebrews 6 verse Ó ní ká 1. fi ẹ̀kọ́ Kristi Is náà. to set aside the teachings of Ká ṣe Christ pípé. and let us do what is Ẹja complete. kọ́kọ́ fi ti Kristi We náà. will now put it Ká lọ aside. jà fúnlẹ̀ bàbá wa. Let's fight for our father's A land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. Ó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. Ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. Nígbà tó mú Jésù Kristi. When Jesus was caught, Ọmọlẹ́yìn ẹ̀kọ́ fa ìdáyọ. a disciple drew out his sword. À ń pè ní Pétérù. His name is Peter. Ó bẹ́ etí ẹnìkan sílẹ̀. He cut off the ear of one of the soldiers. Ó bẹ́ etí ẹ̀ He sílẹ̀. cut off the ear of one of the Jésù ní soldiers. rárá. Jesus said, Kí no, ti ìdàrẹ́ bọnú àkọ́. keep your sword back in the shirt. Jésù ní tó bá yá o. That when the time comes, Ẹni tó ní aṣọ kó lọ tà á. if you have a cloth, go and sell it. Tó ní bàtà kó lọ tà á. When the time comes, if you have sandal, you will sell Lọ it. sí Luke 22. Go to Luke 22. So ẹ má filẹ̀ bàbá yìí sílẹ̀ o. Please don't leave the things of your father and the land of your Christian sọ father. pé kí n má jà fún bàbá mi. Christianity does not stop me from fighting for my father's Ìwọ náà rights. má wòran ọwọ́ ọmọ Yorùbá. So the Yoruba indigenous don't just fold their hands. Balẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Don't let them take over our father's land from us. Ọlọ́run á fún wa ṣe o. God will help us. Alálẹ̀ bàbá wa Our ancestors á fún wa ṣe o. will help us. ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ wà pẹ̀lú wa lé orí ètò lé ìrọ̀lẹ́. Kí nìdí tá a fi mú gbogbo àwọn ọkùnrin wá? Nítorí pé a rí pé tó bá ti ń tó àsìkò tí àwọn nǹkan fẹ́ ṣẹlẹ̀, èdè àìyedè á tún máa ṣẹlẹ̀ lé ẹ̀rín ọmọ Yorùbá. Àpẹẹrẹ kan ní eléyìí tó tún bẹ̀rẹ̀ báyìí tí ọ̀hún bàbá aládò àti Awíkoko tó tún bẹ̀rẹ̀. Ṣùgbọ́n àwa ò ní wo bẹ̀ o, àwa ò ní wo bẹ̀. Àdúrà tí àwa máa gbà ní pé ogun èdè àìyedè, ogun odindi màálù tí Fúlàní ń rì mọ́lẹ̀ nítorí ọ̀rọ̀ wa, nítorí pé ká má gbọ́ra wáyé. Fúlàní ń sá kiri o. Ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Yorùbá, ẹ má dákẹ́. Ẹ má dákẹ́. Ẹ má jẹ́ ká dákẹ́. Ẹ̀yin tẹ́ jẹ́ àgbàlagbà ni gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ó ti yé yín. Ẹ tẹ́ jẹ́ àgbàlagbà ńlẹ̀ Yorùbá. Ẹ má dákẹ́ o. Ẹ má dákẹ́ o. Tí ẹ bá wo ọ̀rọ̀ sẹ̀ríà lọ tí wọ́n gbé wá, wọ́n fẹ́ fi ṣe wípé kí èdè àìyedè kó máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín wa ni. Kò ń ṣe sẹ̀ríà yẹn gangan ni ó ṣe kókó sí wọn. Bí ó ṣe jẹ́ pé wọ́n ń wá kí èdè àìyedè kó máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín wa, ká má gbọ́ra wa yé, ká kọjú ìjà síra wa. Ọmọ Yorùbá sọmọ Yorùbá. Ọ̀wọ́n á wá lè rí àyè láti lè wọlé sí wa lára. The same thing tí wọ́n ṣe ní Ìlọrin lọ́jọ́ kìíní àná, òun ni àwọn ará ibi bá ń gbé bọ̀ o, this time around. The same thing ni o, kò sí nǹkan tó fi yàtọ̀ síra wọn o. Ẹ̀yin àgbàlagbà tẹ́ wà lórí ètò, ibi tí mò ń sọ̀rọ̀ lọ ti máa yé yín o. The same ọgbọ́n tí wọ́n dá lé Ìlọrin, the same ọgbọ́n yẹn náà ló tún ń lò lọ o. Èdè àìyedè yẹn wọ́n á tì sí ẹ̀rín wa. Àní gbọ́ra wa yé, àá máa bára wa jà. Ẹ wo bí wọ́n ṣe lo Àfọ̀njá, tí Àfọ̀njá kọjú ìjà sí àwọn ọmọ Yorùbá bíi titi ẹ̀. Kí ni Àfọ̀njá ṣe? Ó kó àwọn ọmọ ogun tó yẹ kó secure Ìlọrin, kó secure ààfin ẹ̀, ó tì wọ́n lọ Ìbàdàn wípé kán lọ máa jà. Ó wá ní kí àwọn ọmọ ogun Ánímì
kọ́ máa ṣọ́ òun ibẹ̀ náà ti gba Ìlọrin o ibẹ̀ náà ti gba Ìlọrin o ṣe ti rí i pé the same èdè àìyedè yẹn wọ́n tún fi ń sí ẹ̀rín ọmọ Yorùbá ń sìn wọn ò jẹ́ ká gbọ́ra wáyé bá ṣe ń gbé lọ òkè bẹ́ẹ̀ lọ́wọ́n kan ń gbé padà wá sílẹ̀ tí Ọlọ́run bá tó ṣílẹ̀kùn ọjọ́ ìní tí ò ní jẹ́ kí ìmọ̀ Fúlàní kó jọ lórí wa mọ́ nítorí pé tẹ́lẹ̀ tí bá tiẹ̀ ti ń gbọ́rú àwọn nǹkan bẹ́ẹ̀ mo máa ń wò pé kí n dá wọn lóhùn kí n fèsì bọ̀ ńgbà tí èmi gan tí mo ti wá rí àṣẹ àìbẹ̀ tí èmi ti mọ̀ wípé àwọn ará ibi báyìí àwọn ló ń gbógun yẹn èdè àìyedè tó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin ọmọ Yorùbá àwọn ará ibi báyìí ló ń gbógun yẹn wọn ò sinmi àwọn ìran Ṣọ̀tá Sókótó wọn ò sinmi o wọ́n ń sá kiri lórí ọmọ Yorùbá kí èdè àìyedè kó máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin wa ẹ wo Aládò tó lọ ń dárúkọ Kóìkì tó ń dárúkọ Igbá tó ń dárúkọ Àwò kí ni Kóìkì gbà lọ́wọ́ ẹ̀ kí ni Kóìkì fi ṣe so ṣùgbọ́n àdúrà tèmi a máa gbà ní pé kọ́ba mi Èdùmàrè kó bá mi bá ìmọ̀ Fúlàní lórí ọmọ Yorùbá kó bá mi bàjẹ́ nítorí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ohun tí wọ́n ń pèrò ẹ̀ ni ṣùgbọ́n àwa náà mo rí i pé ọmọ Yorùbá tún ń ṣe àwọn kinní kan àwọn kan fẹ́ máa fi gẹ́ẹ̀tì followers nígbà míì ọmọ Yorùbá ẹja ṣe pẹ̀lẹ́ ẹja wà careful ẹja wà careful ọmọ Yorùbá ẹja mọ tí à ń ṣe nítorí pé ẹ̀yà tó kù kì í ṣe bí wọ́n ṣe ń ṣe làwa ṣe ń ṣe yìí èdè àìyedè yẹn gan àwa fúnra wa là ń wá kó ṣeé ṣe kó máa work nítorí pé ìgbà míì ojú kòkòrò wa mo fẹ́ ní followers ó wà lára nǹkan tó ń affect ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pera wọn ní bloggers Fúlàní ti wọlé dé o gbogbo wa la mọ̀ gbogbo eléyìí tí gbogbo wa sì ń ṣe tá à ń bára wa jà yìí ẹjá mọ̀ nǹkan tá à ń ṣe o tí Plateau tí wọ́n bá mọ̀ pé bí eléyìí ló ṣe máa rí nígbà tí àwọn ṣì wà lérú stage wa yìí ìbá ṣeéṣe kán ti gbáradì jù báyìí lọ ìbá dẹ̀ ṣeéṣe kọ́kán ká gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ń sìn nǹkan ń bọ̀ o àwa ọmọ Yorùbá nǹkan ń bọ̀ o kò dìgbà tó bá tún sọ fún wa o kan ti dé o ìjà lọ́tún ìjà lósì níbo ló fẹ́ gbé wa dé níbo ni ìjà fẹ́ gbé wa dé ká má bára wa jà ká má gbọ́ra wa yé ọba mi Èdùmàrè á bá mi bà ìmọ̀ Fúlàní jẹ́ lórí ayé ọmọ Yorùbá o ìmọ̀ Fúlàní ọba mi tó ṣílẹ̀kùn ọjọ́ ìní á bá mi bàjẹ́ ẹ̀yin tẹ́ wá jẹ́ alábọ̀dé náà a ní àdúrà fún yín rọ̀lẹ́ yìí ó jẹ́ èmi náà ni mo wà lára àwọn alábọ̀dé yẹn àdúrà tí a fẹ́ gbà lé ìrọ̀lẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi tó bá dẹ̀ jẹ́ pé mi ì sí lára alábọ̀dé kí rere kó máa jẹ́ ti tèmi àtẹ̀yìn àti gbogbo àtàgbóhùn tó dání tá a kì í ṣe alábọ̀dé ẹ má bá wa ká lọ a nílò yín láti pé kẹ́ máa ṣe àṣẹ
sí orí comment section. Ẹ ṣé. èèyàn kéèyàn tó bá dúró gẹ́gẹ́ bí alátakò fúnra Yorùbá tí wọ́n ń gòkè gbọdọ̀ gbé gidi náà gbígbá Yorùbá nation ó yá gbóhùn ẹnu mi ṣàṣẹ ìwọ ilẹ̀ Ọ̀bàràká máa ká gbogbo wọn dà sọ́run Ọ̀bàràká ìbá sọkùnrin ní wọ́n ṣàtakò ìran Yorùbá Ọ̀bàràká máa ká wọn dà sọ́run Ọ̀bàràká ìbá sọmọdé ìbá ṣàgbàlagbà ọba ní tàbí jòyè ló ṣàtakò gbígbá Yorùbá nation Ọ̀bàràká ó yá máa ká wọn dà sọ́run ìbá ṣolóṣèlú ìbá ṣe ìran míì tàbí ẹni tó súnmọ́ ìran Yorùbá bíi kásá ọrùn ló ń fojú ṣọ̀rẹ́ tó dẹ́yìn sọ̀tá tó ń wípé kí ìran Yorùbá ó dẹ́ni ẹ̀yìn Ọ̀bàràká ó yá máa ká wọn dà sọ́run torí wípé gírílẹ̀ yàrá bẹ́tú bẹ́ẹ̀ ni gírílẹ̀ yàrá gbàgbọ́rin kókókókó là gbọ́mọ oníkòkó gbogbo ọ̀tá Yorùbá nation fírí ìbò fírí ẹnikẹ́ni tó bá ń fira ẹ̀ sọ́fà láti dènà òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí bọ́sọ̀ lóṣèlú ló ń ṣàtakò òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí ìbá aṣọkùnrin ìbá aṣọbìnrin ìbá aṣọba ìbá aṣèjòyè ló ń ṣàtakò gbígbó òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí àníkọ́ba mẹ́ṣẹ̀lú ẹ̀ àníkọ́lọ́ṣèlú máṣọ̀ṣèlú ṣùgbọ́n ọba kọ́ba tàbí jòyè kíjòyè tàbí olóṣèlú kọ́lọ́ṣèlú tó bá sọ wípé òun fẹ́ máa gbé kídínlẹ̀ ìran Yorùbá wípé òun fẹ́ máa dabarú gbígbó òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí yóò ṣẹlẹ́rì àwọn ọ̀tá ó di ilé ọmọ Odùduwà èpè kọ́rọ́kọ́rọ́kọ́rọ́ ó dorí ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ ti dùn kí pàkí ṣe ní ṣe láwùjọ òkú ìjímèrè làwọn baba ńlá wa sọ wípé ó ń ṣe láwùjọ ọ̀bọ kékeré tàbí dá òmìnira ilẹ̀ Yorùbá kékeré kókó ra Yorùbá lọ́wọ́ agbọ́dúnbẹ́ ẹ̀yẹ mákè ọ̀yà dámi lóhùn sẹ́rẹ̀ àti dámi lóhùn agbọ́dún. àṣẹ má bínú sí wa pé ariwo ń wọlé wọ́n ń ṣiṣẹ́ nídìí kànga ní ẹ má bínú sí wa ẹ foríjì wa gbogbo ọmọ Yorùbá a kú ojú ọ̀nà night vigil wa tó ń bọ̀ lé ojú ọ̀nà a bá wa láyé bẹ́ẹ̀ la bá wa lé inú ọ̀rọ̀ àti àlàáfíà ọmọ Yorùbá ẹ lọ gbáradì gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ àsìkò ti tó láti pé ká bọ́ lórí oko ẹrú Fúlàní àsìkò ti tó o. ọ̀rọ̀ dúdú wà ní ọ̀rọ̀ rẹ̀ dáadáa ẹ̀rọ pásítọ̀ dúdú ilẹ̀ Yorùbá ló ti make everything gbogbo tọ́jọ́ láyé ilẹ̀ Yorùbá ló ti make kí ló dé tà ń bí ìfúbá yìí àwọn Palestine wọn ń jà wọn bá wọn dá sí ìgbà tí wàhálà dé lẹ fún sílẹ̀ Yorùbá táwọn Fúlàní ń pa àwọn ọmọ Yorùbá bàbá yẹn sọ̀rọ̀ tó bá wọn wà láǹ sọ̀rọ̀ ẹ̀sìn níbẹ̀ Yorùbá bàbá yẹn kàn wá sí business nìyẹn o àwọn leaders o bàbá yẹn arúgbó ni o bàbá wọn àwọn pásítọ̀ àgbàlagbà ńlẹ̀ Nàìjíríà yìí lẹ̀ Yorùbá yẹn ó fẹ́ fi dàgbà tó arúgbó ni wọn wà bá wa dá sọ̀rọ̀ Fúlàní ń pààrọ̀ Yorùbá wọn bá wa dá sí kọkà wọn ṣe báwọn ń lo plane wọn dà pé Fúlàní ti máa fi plane gọb kọ́ọ̀sì àwọn ènìyàn ojú òfurufú náà tẹ́gbọ̀n pé ilẹ̀ Yorùbá náà ti gò ilẹ̀ Yorùbá náà ti sáwójọ náà ti dé èèyàn Palestine ń jà fún ọ̀rọ̀ gidi ní ọ̀rọ̀ yẹn o àwọn ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ yẹn o nígbà tá a bá ń sọ rìlíjọ̀ wọn alálàsìgbè ni wá ẹ̀yìn ẹ̀wò ká ọmọ Yorùbá ni wá nà ọ́ bàbá kan bẹ nílùú Ìwó ọmọ bàbá káfíńtà kan báyìí Mufti agboolé wọn lù wò òun àti kílódé bàbá wèrè àṣìlè olúwo bàbá yẹn ilẹ̀ lọ́bàá ní jà sí àti Saudi àti northern side ilẹ̀ Haúsá yóò mọ̀ ní fún wọn yóò mọ̀ fẹ́ fún fò báyìí ìbánu ti program ọ̀ àmọ́ wọ́n dà pé àwọn ọmọ àlè ni àwọn kan wọ̀n bí Yorùbá ni tí ẹ̀ bá jọmọ ọkọ Yorùbá ni ò ní fẹ́ kílẹ̀ Yorùbá ọparun lẹ́lẹ́ kò dẹ̀ ní fẹ́ kílẹ̀ Yorùbá dáàbò wọ́n lágbọ́n wọn gbọ́ Yorùbá wọ́n sọ Yorùbá làwọn fún òkú Yorùbá làwọn pípù yẹn mo ní sọ́tọ́ tí wọ́n bá ní kọ́ sọ́tọ́ yẹn máa dá láti wọ́n dẹ̀ máa rí yẹn bí yẹn burúkú ẹ̀ tí ọ̀dà sáà ìlú ọ̀já wo ló ronú ẹ̀sìn tẹ́ gbé wọ́n yẹn ìrònú àwọn kẹ́ni Kùránì àti Bíbélì àwọn kẹ́ni ẹ̀ ronú àwọn náà jókòó ronú
ni wọ́n fi kí làwọn fi pe ìgbésí ayé ìlú àwọn tí ó fi gúnrégé. Ó ní ìrònú àwọn èèyàn ẹ̀dá kan tó lùgbọ̀n ẹ̀dá sáwọn orílẹ̀-èdè kan òun ni Kùránì. Ìrònú àwọn ojú bá mi tí o àwọn Boko Haram wọ́n wá ń fi náírà sí ilẹ̀ nínú igbó kódà màálù ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ń bẹ. Yorùbá síbi tá a bára wa náà lábára wa yìí ṣáì kò ṣẹlẹ̀ rí jọ̀wọ́ àná gbogbo Fúlàní aṣáàbọ̀wọ̀ Fúlàní pé wọ́n fi àṣẹ yẹ̀yẹ̀ wọ́n ní ìwé náírà owó àwọn tí ẹ jí gbé tí ẹ sàn bọ́dúbọ́dú náírà ojúṣe tí mi mú wo fídíò ẹ̀tẹ̀ mẹ́ta àmọ́ tọ́mọ́tọ́mọ́ àtúntò wò pé ẹ ṣáàjì àdákẹ́ ilẹ̀ Yorùbá ti tán àwọn Fúlàní wọ́n máa ń fi náírà ṣàyẹ̀wò ònúgbó bọ́ndúbọ́ndú náírà táì ẹ̀tọ́ wà ní gbogbo gan orí kò ní owó ilé ìka owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn ẹnjẹ́ bá jí gbé owó jáná báyìí. Yorùbá tó bá wo héètì Fúlàní irọ́ ló kàn héètì. Rachel, did you know that 95% of the Fulanis that you are seeing in your village, we always used to pay you traditional rulers before we landed into your village? But some of you guys don't know anything about it. But seriously, any Fulani that you can see in your village, or any Fulani that can spend like 1 to 3 or 5 months in your village, I see it to go, they used to pay your traditional rulers. So we used to pay them money before they would allow us to stay like 1 to 3 months in their places. But if like we will do just pass them, we won't collect them. But if we will come and spend like 3 to 4 months, we must pay them. So I know some of you guys don't know about it. So we used to pay your traditional rulers. Serious about it. I know I see so many people are saying we are going around with in the bushes that we did not own. Which I say we used to pay for it. Actually, traditional rulers, I say we used to pay them. If we spend like 1 to 2 to 3 months, we'll go and find them. We'll give them when they collect. Before we will stay. So stop saying we are going around with our cows in your bushes and we're not giving you guys anything. Which it is wrong. We are paying by saying, Zam. Ọlọ́run ọba àrà tí ń fúnni náà. Gbogbo àwọn olólùfẹ́ wa ẹ ṣé gan ni pé ẹ ti darapọ̀ mọ́ wa láti àtàárọ̀ tẹ̀tí ń bá wa share tẹ̀tí bá wa tẹ̀. Ẹ má wàá gbàgbé láti ran ìrìn àjò tí ó wà wájú yìí night vigil tó ń bọ̀ wájú láti ràn lọ́wọ́. Òmìnira ò ń ṣe ọ̀fẹ́ gẹ́gẹ́ bí a ti mọ̀. Òmìnira ò kì í ṣe ọ̀fẹ́. Gbogbo ohun tí ẹ bá ní lépa láti ṣe ẹ bá wa ṣe. Ká lè fẹ́ kan ṣẹ̀ kan ká kò lóko ẹrú Fúlàní ẹrú yìí pọ̀ jù. Ó ti sún wa a lè kọ̀ntínú ìbòlè mọ́. Ẹ ràn wá lọ́wọ́ gbogbo ohun tí ẹ bá ní tí ẹ lè tẹ́ mọ̀ pé ẹ lè afford láti fi ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ láti lè fi pé ká lè jáde nínú wàhálà tí a ti bára wa yìí. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí a kú ìpalẹ̀mọ́ ọjọ́ náà bá wa láyé a bá wa láàyè ara nínú àlàáfíà láti bá wa. Ìjà tí àwa fẹ́ jà yìí kì í tí ń ṣe ìjà o nítorí pé a sì ń plead sí ìjọba náà ni ìjọba Bọ́lá Ahmed Tinubu. Kàn jọ̀ọ́ kàn pín wa tí a bá jáde rally làwa ń jáde fún àbá anybody jà ṣùgbọ́n kàn jọ̀ọ́ kàn má àtàkì wa nítorí pé ẹ̀tọ́ tá à ń béèrè yìí ó wà ní abẹ́ òfin láti pé ká béèrè. Ohun tí a dẹ̀ ń jà fún yìí fún àǹfààní gbogbo wa ni kò ń ṣe fún ilé tèmi nìkan kò ń ṣe fún àǹfààní èmi nìkan gbogbo àlejò wà fún. Abẹ̀yìn àrọ̀ yín ni ẹ fún wa ní òmìnira tá à ń fẹ́. Òmìnira tí a nílò ẹ yọ̀ǹda ẹ̀ fún wa.
kò sí tí wọ́n Nàìjíríà yín tẹ́ ẹ̀ ń bìlífù nú ẹ̀ ẹ̀yin tẹ́ bá bìlífù nú ẹ̀ ẹ free tó bá dẹ̀ pín tán ẹ dẹ̀ máa lọ òkè ọya lọ́hùn ẹ lọ jókòó ti àwọn Fúlàní ń bẹ̀ very simple ó easy so kò nílò pé à ń bára wa jà ẹ pín olúkálùkù máa lọ ìtì ẹ̀ kọlọ́múdámú ìyá ìgbé ilẹ̀ Yorùbá nìkan ó tó fún orílẹ̀-èdè kí la ń dìlé ara wa fún kí la ń dá dúró fún ẹ pín wa ní o ẹ pín wa o ìyà ẹ pọ̀ jù o ẹ pín wa o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti sọ́pọ́ọ̀tì ìrìn àjò tó wà wájú yìí ọjọ́ náà á bá wa láàyè nínú ọ̀rọ̀ àti àlàáfíà o àníṣubú ara àníṣubú ẹ̀mí o ọba mi Èdùmàrè á gbalẹ̀ wa fún wa o á gba ilẹ̀ wa fún wa agbára àṣẹ Èdùà mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí àníwá yín tí o àwa làá máa wá ẹ̀yin náà làá sì máa bá ẹ ṣé gan ni ó dàárọ̀. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sọ́lára ọ̀gá yìí náà, àwọn ló máa ṣàtìyèké. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, ìgbéde ìwọ̀n closer to your doorstep. They never sabi wetin we carry for her. But they move closer before them to sabi. I said they never know wetin we carry for body. But they move closer before them to sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ ìhun ló ló lájú. Ẹyẹ tó lórí kòtò ní àná àpẹtẹ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. Òdúdú àkóbá lè dé wá. Ọmọ Odùduwà ṣe kiri. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé gbélẹ̀ ilé rí. Àwa ló bá ògo ilé wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò nà káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ.